kí ni bẹ́ẹ̀nu gbó tí ń dún mọ̀wúrú bọ́tà kí bọ́tà wá. máa pa dúró máa gbà sílẹ̀ dúró omi tí kporó náà òjò pátápátá tí kporó ọ̀gbẹlẹ̀ iná barawuta òjò palami ọ̀kayọ̀ làálà wọ́n ń di lóòrò ó ń ya níbù irin kan dá ìkan tẹ̀ wọ̀rọ̀ kọ̀kọ̀. làbákẹ́ ní ilé ọmọ tó ń yà rẹ̀ yìí sùn òun náà ní sùn. òkú lákàyé mo fẹ́ fún ẹ ní ẹ̀jẹ̀ múlẹ̀ ni bí Ọmọlọ́lá àti ìyá ẹ̀ ṣe ń wá ẹ lọ síta mi ò fẹ́ kó padà dénú lé. ogun ẹ̀jẹ̀ mi àti màámi ti dèrò fún ẹ. wọ́n ní wọ́n gbà kàtà lọ́wọ́ akéètì gbé kànlùkàn wẹliwẹli bíi inú odò àjànkóró dùgbẹ̀dùgbẹ̀. ẹgbẹ́ fọmọ ọba obìnrin kò ṣọ́ra ẹ̀. àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. ẹgbẹ́ iṣu kọ́ nìyẹn o. ìtàkùn tó ní kéèyàn ọmọ gòkè àlọ́ tó ń tẹni ní òlọ. ta ló ń jọmọ ọba obìnrin níwájú àwọn ẹlẹ́yẹ tó ṣe tán láti sòkè dilẹ̀ sọ̀sán Yorùbá tó dáa jẹ́. níbo lẹ ń lọ. wọ́n pè wá ní a fẹ́ lọ bá wọn. ẹ padà lọ sùn. ẹ wo sinimá yìí ti gbóná jù power tussle ni eégún keégún nínú sinimá titun ìta àpàkọ́lé ẹ̀ ní ọmọọba obìnrin. ẹ wo ilé tí ò láwọn òní gòkè odò ẹni tí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ó má dáṣà àmọ́ kíọ́kíọ́ àti gòkè òrọ̀rùn. sinimá titun ọmọọba obìnrin subtitled in English tí wọ́n Tọ́pẹ́ Bello ló produce ẹ̀ Túndé Ọlá Yusuf ló direct ẹ̀ coordinated by Oyètọ́lá ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ starring tí wọ́n Tọ́pẹ́ Bello Fisáyọ̀ Àbẹ̀bí Amọ̀dẹ̀májà Bímọ́lá Àmọ̀ Diva Gold Àbàtì Túndé Ọlá Yusuf Bọ́sẹ̀ Akínọlá Oyètọ́lá ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ọgbẹ́ ògùnọlá tina olúkòlò akínmálẹ́mí àjàlájà língò lábọ́sídé ọmọtọ́lá gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ọmọọba obìnrin ó ti jáde báyìí from the stable of Olasco Films Nigeria Limited adéorí ọ̀kẹ́ òjò tẹyẹkẹyẹ movie city ami arena shopping complex bọ́lájú Òṣòdì Lagos Olasco gbogbo egi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídúró dún. Susọ ọjà rẹ̀ bolo. Sọ́kọ̀ ní lórí ni. Bẹ̀rẹ̀ nu.